Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ìkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní 20 oṣù kẹfà ọdún 2025. Àkòrí: ó ti súnmọ́. Ìwé orin 2, 1, 9. Gbà tí ìpè Olúwa bá dún, táyé yóò sì fò lọ. Ẹ̀kọ́ àkọ́sórí: ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra, nítorí èṣù ọ̀tá yín bíi kìnìún tí ń ké ramúramù, ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí ó pajẹ kiri. Ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 8. Bíbélì kíkà: ìwé Máàkù orí 13 ẹsẹ̀ 1 títí dé 10. Bí ó sì ti tẹ́ḿpìlì jáde, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé, Olùkọ́ni, wo irú òkúta àti irú ilé tí ó wà níhìn-ín. Jésù sì dáhùn, ó wí fún wọn pé, ìwọ rí ilé ńlá yìí? Kì yóò sí òkúta tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. Bí ó sì ti jókòó lórí òkè Ólífì tí ó kọjú sí tẹ́ḿpìlì, Pétérù àti Jákọ́bù àti Jòhánù àti Áńdérù bi í léèrè níkọ̀kọ̀ wípé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ? Kí ni yóò ṣe àmì nígbà tí gbogbo nǹkan wọ̀nyí yóò ṣẹ? Jésù sì dá wọn lóhùn, ó bẹ̀rẹ̀ sí sọ fún wọn pé, ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ, nítorí àwọn ènìyàn púpọ̀ yóò wà ní orúkọ mi wípé èmi ni Kristi, wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Nígbà tí ẹ̀yin bá sì ń gbúròó ogun àti ìdágìrì ogun, kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí irú nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ, ṣùgbọ́n òpin náà kì í ṣe ìsinsìnyí. Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilé ọba sí ilé ọba. Ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀, ìyàn yóò sì wà àti wàhálà. Nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú, ṣùgbọ́n ẹ máa kíyèsára yín, nítorí wọn ó sì fi yín lé àwọn ìgbìmọ̀ lọ́wọ́. A ó sì lù yín nínú sínágọ́gù, a ó sì mú yín dúró níwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi, fún ẹ̀rí sí wọn. A kò lè ṣàìkọ ìwàásù ìhìnrere ní gbogbo orílẹ̀-èdè. Ẹ̀kọ́ ìkà tòní rán wa létí láti wà ní ìmúrasílẹ̀ fún ìpadàbọ̀ Kristi àti láti dúró ṣinṣin láàrin ìdánwò tí ó lè jẹyọ láti ìran dé ìran, láti ìgbà dé ìgbà. Ọlọ́run kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ nípa ewu tó ń bọ̀ kí ó tó dé. Ó ṣe bẹ́ẹ̀ nígbà ayé Nóà àti Lọ́ọ̀tì. Bákan náà ni Jésù tún gbà wá níyànjú láti máa ṣọ́ra. Nígbà tí a bá rí àwọn àmì tó wà nínú ìwé Máàkù orí 13 ẹsẹ̀ 1 dé 10 àti ìwé Mátíù orí 14 ẹsẹ̀ 1 dé 29, mọ̀ dájú pé ìgbàsókè ti súnmọ́. Èyí yẹ kí ó ràn ọ́ lọ́wọ́ láti mọ̀ bí ìmúrasílẹ̀ rẹ yóò ṣe tó. O gbọ́dọ̀ wà ní àìrékọjá kí o sì múra sílẹ̀ fún inúnibíni. Gbàdúrà fún oore ọ̀fẹ́ láti dúró láì bìkítà ọrọ̀ ajé tí kò lọ déédé, ojú ọjọ́ tàbí ipò ààbò orílẹ̀-èdè tí kò dára. Gẹ́gẹ́ bí Bíbélì ti sọ tẹ́lẹ̀, àwọn èké Kristi àti àwọn èké wòlíì ti ń pọ̀ sí. Ogun àti ìròyìn ogun ti ń bẹ nínú ìròyìn lójoojúmọ́. Ìjàmbá káàkiri àgbáyé, ìwà ọ̀dàlẹ̀ látọ̀dọ̀ àwọn ará, gbogbo wọ̀nyí jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe léraléra. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ṣé o ní ìrírí èyíkéyìí irú inúnibíni tàbí ìdánwò ní ibi iṣẹ́ rẹ, láàárín ẹbí, agbègbè tàbí pàápàá nínú ilé ìjọsìn? Àwọn àmì wọ̀nyí ni ó yẹ kí o ṣọ́ra fún. Àkókò yìí kì í ṣe àkókò láti máa fojú sọ́nà nìkan, ó tún jẹ́ àkókò láti súnmọ́ Olúwa ju ti ìṣáájú lọ. Ṣe àkíyèsí àwọn ìtọ́ni ẹ̀mí mímọ́ kí o sì jẹ́ olótìítọ́ sí ìwàásù ìhìnrere. Múra sílẹ̀ fún bíbọ̀ Olúwa, nítorí pé ó ti súnmọ́. Ẹ̀kọ́ àmúrelé: ní dídúró àti fífojúsọ́nà, jẹ́ ọlọ́gbọ́n bí àwọn wúńdíá 5 nínú ìwé Mátíù orí 25 ẹsẹ̀ 1 títí dé 13. Àdúrà: ẹ̀mí mímọ́ fún gbogbo àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ń dojúkọ inúnibíni lókun láti lè dúró títí dé òpin. Olúwa, dáàbò bo àwọn ènìyàn rẹ ní àkókò ewu ìgbà ìkẹyìn yìí, kí o sì ràn mí lọ́wọ́ láti wà ní ìṣọ́ra
àti ìmúrasílẹ̀ fún ìpadàbọ̀ rẹ lójoojúmọ́. Títí di ọ̀la, ó dàbọ̀.